Yorùbá ní bí ẹkẹ́ tálákà ò bá tó ní òwúrọ̀, á tó ní alẹ́. Òwe Yorùbá ni. Kí là ń pè ní ẹkẹ́? Nílẹ̀ Yorùbá, igi ẹkẹ́ ni a fi ń kan ilé. Gbogbo wa la sì mọ̀ pé tálákà jẹ́ ẹnìkan tí ò ní ọrọ̀, tí ò ní dúkìá, lẹ́yìn tí à ń pè ní àǹbẹ̀lọ́hùn. Tá a bá ń kanlé ní ọwọ́, bólówó àti tálákà, gbogbo wọn tó bá parapọ̀, tó ń péjọ síbi tí wọ́n ti ń kanlé ọ̀hún. Lásìkò tí àwọn káfíńtà bá wà lókè tí wọ́n ń kan ilé lọ́wọ́, bí tálákà bá na igi ẹkẹ́ sókè wípé ẹ gbà, igi ẹkẹ́ eléyìí ni kẹ́ ẹ lò níbi tí ẹ dé yẹn. Tolówó tó wà ńbẹ̀ náà bá na igi ẹkẹ́ sókè wípé ẹ gbà, kẹ́ ẹ lo igi ẹkẹ́ eléyìí níbi tí àyè tẹ́ ẹ dé yẹn. Àwọn tó ń ṣiṣẹ́ lókè ò ní gba igi ẹkẹ́ ọwọ́ tálákà, bó bá tiẹ̀ jẹ́ wípé igi ẹkẹ́ òun náà ná mọ̀ lọ́kàn ara wọn wípé ó gùn dáadáa, á sì wúlò ní àyè ọ̀hún. Dípò eléyìí, igi ọwọ́ olówó, òun náà ni wọ́n máa gbà. Wọ́n á ní ìyẹn ló dáa, ló yááyì ní àwọn ààyè tí àwọn wà. Àmọ́ ńgbọ̀n bá pòópòópòó tán lo igi ẹkẹ́ ọwọ́ olówó ọ̀hún títí tí ò bá a mu, wọ́n á padà wá sọ wípé ó dáa, ẹ jẹ́ á gba igi ẹkẹ́ tí bàbá yín nà sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, bóyá ìyẹn á ṣiṣẹ́ ńbẹ̀. Nígbà wọ́n bá wá gbà á tán nà án sí ààyè yẹn, rẹ́gí ni ó máa ṣe. Òun ni Yorùbá fi ń pa òwe wípé bí ẹkẹ́ tálákà ò tó ní òwúrọ̀, á tó ní alẹ́. Kí ni ìtumọ̀ eléyìí? Ni wípé láwùjọ tó wà, nítorí pé o ò lówó lọ́wọ́, òun gan náà ló fà á tó fi jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn àmọ̀ràn àti àbá tó máa ń dá, ayé kì í tẹ̀lé. Àmọ́ má fi ṣèbínú, bó pẹ́ bóyá ìdí òótọ́ ọ̀rọ̀ náà ni ayé sì máa padà sí. Wọ́n sì ń bọ̀ wá bá ẹ, wọ́n á wá béèrè pé ohun tẹ́ ẹ tiẹ̀ ní a ṣe lánàá tá wò wípé rárá kò rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀ wò bóyá á bọ́ sí ojú ẹ̀. Ọwọ́ alẹ́ nìyẹn, ẹkẹ́ tálákà sì máa padà wá tó bá di ọjọ́ alẹ́. Ẹ̀yin olólùfẹ́, ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún mi náà ni pé bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí, tẹ́ ẹ sì ń gbádùn ẹ̀, ẹ máa bá mi share, kẹ́ ẹ máa bá mi comment, kẹ́ ẹ sì máa bá mi like ẹ̀ láti fi ran iṣẹ́ àkànṣe yìí lọ́wọ́. Ẹ ṣeun, mo dúpẹ́ o.